lápapọ̀ 5,000 naira. Gbọ̀ngàn aláàjì bá tún dé lápapọ̀ 5,000 naira. Ọlọ́run wọlé wákàtí máa àwọn ẹ̀mí wọn. Ọlọ́run wọlé wákàtí máa àwọn ẹ̀mí. Àwọn àtẹ́wá tún dáwọ́ fún yá dín nìyí. Àwọn akẹ́kọ̀ọ́ tún dáwọ́ fún yá dín nìyí. Àwọn àtẹ́ ti dá wálẹ̀ kan náà. Àwọn akẹ́kọ̀ọ́ ti dáwọ́ lẹ́ẹ̀kí ní. Àwọn mi tí ọba tún máa dá. Àwọn mi tí ọba tún máa dá. Ọmọ ọlọ́gbà lọ́wọ́. Ọmọ ọlọ́rẹ̀ ń gbà lọ́wọ́. Ẹgbẹ́ máa wí kí tó láti ní gbàgbọ́ rà ẹ̀rù ọ̀ṣun. Ẹ wá pàṣẹ mi níyì. Àwọn tó bá lọ́wọ́ tó lọ́wọ́ àtọ́wọ́ àlákì tó bá mọ́ sí lákàkiri lọ sí àwọn àbá àwọn àgbà látà kékeré wọ́n gbà tààrà. Ọmọ ọlọ́gbà pé ọmọ ẹni sọ ọ́dẹ̀ tó fẹ́yìn àbá àti ẹmọ gbà. Àwọn ọmọ ọlọ́gbà bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ sọ́dẹ̀ tó mú pa àwọn àgbà máa gbà. Wọ́n bá dáa bẹ́ẹ̀ bá tún lóyún jẹmọ́ ìfẹ́ ọmọ ọgbọ́n. Òdìbò yín tí òbí burú. Káàmọ́ ń sọ dìbò àti òbí burú. وروي عن النبي صلى الله عليه وسلم انه قال Wọ́n gba ìkàrá wípé ànábì wa Muhammad ìjọba àtọ́lá rẹ̀ kọ́ máa bá fọ́fọ́ wípé. ما الميت بقبره الا بريك المجوز ينتصر دعوة تلحقه من ابنه او اخيه او صديق له. Ànábì ní bàbá ti gbé òkú sínú sàárè ọ̀rọ̀ rẹ̀ bà gẹ́gẹ́ bí ẹni tó tẹ̀lù nínú odò tí wọ́n ń ṣe gbàmígbàmí tí ò rẹ́ni tí ó gbà tí ó yọ tí wọ́n ń retí àdúrà tí ó wàá bá látọ̀dọ̀ ọmọ rẹ̀ ni àbí látọ̀dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àbí látọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. وإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها. Bí àdúrà bá lọ bá látàrí bẹ́ẹ̀ àdúrà òní ó dùn máa ju gbogbo tí ń bẹ láyé lọ àtàyé gẹ. وأن إداية الآياء للأموات الدعاء والاستغفار. Ọ̀rẹ́ ìta tí àwọn àlàyé lè ṣe báyìí kú òun náà ni àdúrà àti tọrọ àforíjì fún wa. Bí èèyàn bá fẹ́ tọrọ àdúrà fọ́kù ìjọba fẹ́ àdúrà àtàtà àforíjì wọ́n ní náà ni wọ́n máa bọ́ kù. Ọlọ́run aṣọ náà lọ́kùnrin ní pé ìdánájẹ́ túmọ̀ rẹ̀ sórí là bí bá fẹ́ bá òjíṣẹ́ ọlọ́run kan sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wípé dákun gbà wá nípa bàbá wa tó kú ìkóbi láforíjì ọ̀túnkà tí mo bẹ́ẹ̀ lẹ́yìn bí wọ́n kọ́ mi sọ̀rọ̀ ẹ̀fọ́. Olúwa ní ẹtì sàrà àtàkùn gbàgbọ́ àlẹ́ gbà. Wọ́n ní ẹtì sàrà àtàkùn gbàgbọ́ àlẹ́ gbà. Sàrà sì ṣe súnlẹ̀ ní ọkùnrin àtòbìnrin ká sì ṣe é fòkù kì í ṣẹ̀ṣẹ̀ ayé bára wá jà ẹ sì yé. Obìnrin káfí lé gbogbo kì í ṣẹ̀ṣẹ̀. Káyé bára wá jà láti lé yànnì kí ẹ̀sìn àwọn ẹ̀ta pèpè lójú ọ̀nà Olúwa. Láti lé gbogbo ọkùnrin àtòbìnrin láti lé ọmọdún sàrà lọ. Ọmọdún sàrà lọ. Ẹ̀yin náà bẹ́ẹ̀ tó kun ikú tẹ̀wé ti sàrà ẹ̀jẹ̀ yìí yóò pé. Ẹ̀yin tó kun ikú tẹ̀wé ti sàrà ẹ̀jẹ̀ yìí yóò pé. Ẹ mà pé ẹni tó lówó ní yọ bàtà. Ṣé ẹ mọ̀ pé ní olówó ní yọ bàtà? Ọlọ́run á bí olùsí ní. Ọlọ́run á bí olùsí bàtà ni. Ọkú wọn bá kú sí ọmọ rẹ̀ lọ́rùn àbí kò ṣe sàrà tẹ̀rọ. Ọkú wọn bá kú sí ọmọ rẹ̀ lọ́rùn àbí kò ṣe sàrà tẹ̀rọ. Ìwọ́n ní àmú kíláàsì. Ìdájọ́ ìsìlámù ọ̀lọ́dẹ́dẹ́. Ìdájọ́ ìsìlámù ọ̀lọ́dẹ́dẹ́. Ẹni bẹ́ẹ̀ bá dá ìbò ọba lówó bọ̀ bá sì lówó bọ̀ bá lówó bọ̀ ṣe tó kọ́ àìgẹ́rẹ́ lé mọ̀ bóyá. ولا تجب فيه نية عند الإمامين الشافعي وأبي حنيفة. Àwọn afá méjèèjì yìí lọ́ọ̀rì sí ní dàníyàn pé mo bẹ́ẹ̀ wò.
وقال الإمام مالك tọ́ba wá ṣe bẹ́ẹ̀ ọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà sábà fún wọ́n yọnu fún wọ́n sàlùwàlá fún wọ́n wà wẹ̀ bá àti ìwẹ̀ jẹnaba tọ́ba wá bẹ́ẹ̀ tán obìnrin a máa wẹ̀ obìnrin ọkùnrin a máa wẹ̀ ọkùnrin ọmọ lè wẹ̀ bàbá yẹ ọmọ sì lè wẹ̀ yẹ bó bá láyẹ̀ tọ́ba nímọ̀ ẹ̀. من غير حائل بين البدن والماء kò ní sí kẹ̀kẹ́ láàrin omi pẹ̀lú ara obìnrin pẹ̀lú ara òkú ẹgbẹ́ kò gbọdọ̀ pàṣẹ sára ara rẹ̀ gẹ́rẹ́ ẹ̀ lẹ́mọ̀ bomi sí. ولا تجب فيه نية عند الإمامين الشافعي وأبي حنيفة. àwọn afá méjèèjì yìí lọ́ọ̀rì sí ní dàníyàn pé mo bẹ́ẹ̀ wẹ̀. وقال الإمام مالك بوجوبها. ìmáàmù Málíkì ni wọ́n dàníyàn ẹ̀ sì ní ọ̀rọ̀ yẹn. لأنه غسل واجب. orí ká wẹ̀ òkú ọ̀rọ̀ yẹn ni. يقتصر إلى نية كغسل الجنابة. irun wà bùkátà lórí kọ́ dàníyàn pé mo bẹ́ẹ̀ wẹ̀ òkú yìí gẹ́gẹ́ bá ti dàníyàn pé mo bẹ́ẹ̀ wẹ̀ jẹ́nàbà. بخلاف وضوءه فتجب فيه نية. pápá jùlọ àlùwàlá bá ti fún òkú àníyàn ó mú wọn bẹ̀. ويجب تكفيره بعد غسله. bàbá wẹ̀ tẹ́ ọkùnkẹ́ àpapọ̀ sí ilá kó wá sí فإن كان من ماله wọ́n rí pé nínú owó òkú lẹ ti bẹ́ẹ̀ aṣọ tí ó fi sùn. وجب صلاة لباسه. ẹ gbọ́dọ̀ fún un ní aṣọ mẹ́ta àbí márùn-ún. wọ́n rí pé nínú owó òkú lẹ ti wù yẹn ni pé òkú lè wọ́n sọ ìkàlẹ̀. yẹn ni wọ́n ṣe àwọn apáńlá ńlá àtàwọn ẹni ọlọ́run tí wọ́n bá lọ mọ́kà tí wọ́n bá pọ̀ wọ́n á láṣọ ara mi ìmọ̀débí sílọ̀ wọ́n atọ́jú kìíní wọ́n atọ́jú kejì wọ́n atọ́jú kẹta wọ́n á ní tí wọ́n bá kú náà ní ẹbí dì mí. wọ́n rí pé nínú owó òkú láti mú owó dábì fún ọ lásọ ẹ gbọ́dọ̀ fún lẹ́yìn ọ̀kan ìmọ̀ 3 or 5 wọ́n máa fi bóra wọn ẹ fi bó ní kìíní ẹ fi bó lẹ́ẹ̀kejì ẹ fi bó lẹ́ẹ̀kẹta ẹ fi bó lẹ́ẹ̀kẹrin ẹ fi bó lẹ́ẹ̀karùn. nítorí bá a ti ń pààrọ̀ aṣọ láyé lò fún ọmọ pààrọ̀ aṣọ láyé kìí àmà. ọ̀làjọ́ obìnrin mẹ́sàn-án ni òpin ẹ̀ wọ́n á pẹ́ nú owó tóbìnrin lẹ́ẹ̀tì mú sí ẹ lè lo 5 ẹ lè lo 7 ẹ lè lo 9 tó obìnrin lọ fún púpọ̀ láyé gbogbo lọ. تهم كل واحدة منها جميع بدنه. gbogbo aṣọ kọ̀ọ̀kan yìí yóò ká ní wàrà rẹ̀. وإن كان من مال غيره. àbábẹ́ ìbá ní iye owó aṣọ òkúdó ẹgbẹ́ bí owó ẹlòmíì láti yọ. فالواجب فوق واحد يستر جميع البدن. láti bí gbogbo ara rẹ̀. وجاز الإعلان بموت الميت بوصية. bá wọ ẹsẹ̀ tẹ bá bí kalẹ̀ tán kí ló tó kẹ̀. ètò kẹ̀ni pé ẹ máa wá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé Babátúndé kú o á kírun sí lágbà báyìí. Babátúndé kú o á kírun sí lágbà báyìí. ọbẹ̀ ká máa wí. للإجزاء من المصلين بالصلاة عليه. wọ́n fẹ́ káwọn tí ó kírun sí ìyá wọn pọ̀ nítorí pé قال الشيخ عبد الباقي بل هذا يقتضي ندبه لأن الوسيلة إلى المطلوب مطلوبة. wọ́n fẹ́ káwọn tí ó kírun sí ìyàwó àkókò láfẹ́ ní tí ó wàá mú kéèyàn pọ̀ ní kájẹ́ wọn pọ̀ ìsàn kápọ̀ pé lágbájá kú nítorí kéèyàn lè pọ̀ gbogbo. لخبر tọ́lá nàbí sọ pé لا يموت أحد ẹnìkan ò ní kú. فيصلي عليه أمة من الناس. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn